Kábíyèsí ọlọ́run ọba mi Èdùmàrè ìbàrẹ̀ o ọba tó dóhun gbogbo lọ́tún ọ̀tún èmi á sọ̀rọ̀ màládìtú ni ẹni tí ó tu wò kò sí ṣé ẹ rí nǹkan owó iyì pẹ̀lú ẹ̀tẹ́ ìyá kan náà ló bí ẹ o ìyá kan ló bí wọn wọ́n sì jọ ń rìn ní bíbélì wípé ìgbésẹ̀ kan náà ló wà láàrin ìyè pẹ̀lú ikú bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ ńlá ni pẹ̀lú owó àti iyì pẹ̀lú ẹ̀tẹ́ wọn jọ ń rìn ní ọmọ ìyá ni wọ́n ẹ̀yin èèyàn mi bàbá ọ̀rọ̀ àgbà tó dé o bí mo ṣe kalẹ̀ bí mo ṣe máa ń gbé wá kí mo fẹ́ fún ilé ní àbùkù ẹ̀tẹ́ ọlọ́run ní jí ẹ̀tẹ́ ẹ gbọ́ olórin kan ló kọrin kan ó ní ẹ ṣe jẹ́jẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ẹ rọra o ẹ rọra ṣe jẹ́jẹ́ o ẹ jẹ́ àṣe jẹ́jẹ́ ẹ jẹ́ àṣe jẹ́jẹ́ ọlọ́run máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ a máa bọ́ lọ́rọ̀ wí gbà mí òun sì ní sọ̀rọ̀ pé yẹn ń wàásù lórí ọ̀tá a máa bá wí ẹ rí pásọ̀ kan ló ń sọ̀rọ̀ ọjọ́ kan kí ni sọ̀rọ̀ nípa rẹ̀ investment of the money ìkówójẹ ó wá sọ̀rọ̀ yẹn tán nígbà tó máa gúnlẹ̀ nínú ìjọ lẹ́nìkan ní ẹ̀sà 4 million máa ń bẹ lọ́wọ́ yín ẹ̀ mọ̀ sán ọdún kẹta rèé o bẹ́ẹ̀ bá ti kówó yẹn lẹ̀ pẹ̀lú wàásù tẹ́ ẹ wà yìí lágbára ọlọ́run akọ lẹ́tà sókè bí wọ́n bá gbé náà ni wọ́n yà gbé lọ àṣẹ nìkan náà ní fọ̀rọ̀ bá wí ẹni yẹn ní 200,000 ló wà lọ́wọ́ òun lè fi wàásù lónìí ọ̀rọ̀ a máa bọ́ lọ́rọ̀ wí ìwà a máa bọ́ níwà wí àbùkù iyì ẹ̀tẹ́ owó gbogbo wọn jọ gbé wọn jọ rìn ó lè yóò ṣe wá ní tẹ́ àfikọ́ ṣọ́ra àfikọ́ ṣọ́ra àfikọ́ mọ̀ bọ́ ṣe hùwà àfikọ́ mọ̀ bọ́ ṣe rìn nítorí wípé béèyàn bá tẹ́ ó ti tán àdúrà kó mọ̀ kú lókù bọ́bá wá ṣe kinní kan tó mọ̀ pé òun ṣe é ojú àwọn bá sọ fún ọ ó bẹ́tà kó o yí padà kí ni mo wí ó bẹ́tà kó o yí padà ẹlẹ́ṣẹ̀ yí padà agbéraga yí padà ẹ má jẹ́ kí n tẹ́ ẹ̀yin èèyàn mi nígbà míì tọ́lọ́run bá fẹ́ dá yẹ̀ lẹ́yẹ àrè kò ní torí ìwà rẹ̀ o ọlọ́run á máa dìídì dẹ́lòmíì lọ́lá kì í ṣe torí ìwà tó ní ọlọ́run á máa dìídì sẹ́lòmíì lóore kì í ṣe torí ìwà tí ń hù bàbá wa ṣe é lóore tó bá máa lò wọ́n ó gbà lọ́wọ́ rẹ o kí mo wí wọ́n ó gbà lọ́wọ́ rẹ ọ̀rọ̀ ńlá lọ́ọ̀ gbọ́ láàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá lọ́ọ̀ gbọ́ lónìí ibikíbi tó bá wà lákàkiri àgbáyé ẹ̀tẹ́ àbùkù ọgbọ́ má tẹ̀ra rẹ̀ àwọn ọ̀nà tó pọ̀ táwọn èèyàn ń gbà tẹ́ òun rèé ẹlòmíín wà ń tọ́lọ́run fún òtó ẹlòmíín wà ń tọ́lọ́run fún tó fi tó fún kò tẹ́ lọ́rùn ẹlòmíín bá ń lọ pàtí bí ò bá ti lọ yá sọ̀wọ̀ kó lọ yá bàtà kó lọ yá góòlù kó lọ gba góòdì lọ́wọ́ rẹ̀ kò tí ì lọ ó dìgbà ọba lọ gbà á bóyá wọ́n rọ́ọ̀bù ẹ̀ lọ́nà ni bóyá jà lóde ni wọ́n faṣọ yá o torí mo rántí ìṣẹ̀lẹ̀ ká tó ṣẹlẹ̀ ní mo ṣeun lóòṣà ọdún mà ti pẹ́ díẹ̀ pátì ni wọ́n ti ń bọ̀ o lọ́rọ̀ bá ṣẹlẹ̀ nù dáńfó ní bá ara wọn jà bí wọ́n ṣe ń bọ̀lẹ̀ làwọn ọ̀rẹ́ rẹ̀ jìyà lọ ó ṣe lágídí báyìí ló bá fọmọ ọlọ́mọ nígbà tí ọmọ yẹn rẹ̀ ní lọ èmi lẹ gbá létí ní mo sì ní lọ ọ̀rẹ́ kan wọ́n sọ fún pé ọ̀rẹ́ a máa jẹ ilé o tó mọ̀ pásọ tí ń bẹ lọ́rùn rẹ̀ ọ̀lọ́ ya ni ọ̀dẹ̀ tí promise ẹ̀dẹ̀ yẹn pọ̀ máa dá padà jẹ́ àlọ́ báwọn ọmọ yìí ṣe gbọ́ nìyẹn bí kan ṣe ń bọ̀ nínú ẹ báyìí ó fò mọ́ lọ́rùn ni náà bá máa sọ náà bá gbọ̀n wálẹ̀ aṣọ aláṣọ àbùkù dí àbí òde síbi tó ń lọ bẹ́ẹ̀ nìyẹn ọba lẹ́mi ọlọ́run ṣé yóò yá lómi ìmọ̀ ẹ̀tẹ́ ẹlòmíì wọ́n máa ṣe lóore ibi wọ́n ti ń ṣe lóore yẹn àgbà tó bá kábùkù ń bẹ̀ ìkànnù ẹlẹ́tẹ̀lẹ́ lòmíì ìyàwó ẹlòmíì ó ti mú ọkọ ẹ̀ ó ti sọ di nǹkan míì kò sẹ́ni kankan nínú ilé wọn mọ́ kò sí alábàágbé kò sí alábàárò me and my husband wọ́n rí jẹ́ o wọ́n sì rí mu ẹ̀tẹ́ kì í yálé olówó ilé olòṣì àmì kì í yálé olòṣì kì í ṣe ìyálé ẹni tí ò ní ilé ọlọ́rọ̀ òun lẹ̀tẹ́ wá kiri
ìgbà mìíràn máa ń wá ọlọ́rọ̀ gan ju olówó lọ ọmọ ìyá mi ọ̀rọ̀ pọ̀ náà òwe kọ́bọ̀ o sórí borí ọmọdé ò bá ború ọrùn ní ó kọ́ máa dùn mí kọ́ mo sọ bẹ́ẹ̀ yóò bá ní o béèyàn ó bá tẹ́ ọlọ́run kọ̀ọ̀kan gbà wá lọ́wọ́ rẹ̀ àwọn ìdá kan wá ń bẹ tí èèyàn gbọ́dọ̀ máa pọ́nlé àwọn wo wọ́n gbọ́dọ̀ pọ́ ọba lé o tó bá rí ọba tó ṣàpọ́nlé ọba ọ lè tẹ́lẹ̀ ní time torí pé orí adé ni orí adé wo orí adé gbègbè ìlẹ̀kẹ̀ orí adé tó mọ̀ wù táyé nífẹ̀ẹ́ sí ìlú fẹ́mi lóye má rí fín o má sì gbéraga sí bọ́bọ̀ ọba náwó sí ọ má náwó sọba ọ̀rọ̀ ńlá ló ń gbọ́ lónìí ìkìlọ̀ lèmi máa ń ṣe fáwọn ènìyàn ọgbọ́ ìkànnù tó bá débi jọ pé wọ́n ti ṣàyẹ́sí ènìyàn ṣàyẹ́sí wọn má yájú sáàfáà o má yájú sáàfáà òjíṣẹ́ ọlọ́run ni wọ́n má yájú sí pásọ̀ àbí wòlíì òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ọlọ́run ní í ṣèdájọ́ ọba ọlọ́run ló ń fọba jẹ kí ló dé ọmọ yorùbá gbogbo ẹ wá digbá àkólẹ̀ ṣètòrí pọ́ lówó lọ àbọ̀ nípò àbọ̀ níyì ńlọbọ ò jẹ́ kankan lọ́dọ̀ rẹ̀ má jẹ́ orí bẹ́ẹ̀ mọ́ wọ́n fọlọ́ǹbíọ́ sọ́rí yìí tó ń gbà yẹn mẹ́ńtìn rẹ̀ ọlọ́run ló mú wa àti tẹ́ rẹ̀ kò pẹ́ gbogbo dáadáa tó bá ti ṣe ẹ̀dá òkè wò ó níjọba ṣá ẹ̀dá ẹyọ kan gbogbo àgbáyé ni ó gbọ́ wọ́n sì mọ̀ ọ́ dáadáa wọ́n ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ wọ́n tún wá tún mí ń tọ̀hún ọ̀rọ̀ ni mo gbé kalẹ̀ yìí ẹ̀tẹ́ ò ní tẹ́yún àbùkù ò ní kàn yín kò ní kàn yín ní kọ̀rọ̀ débi pé yóò kàn yín ní gbangba àbùkù ò ní kàn yín ní gbangba kò sì ní kàn yín ní kọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ni mo gbé kalẹ̀ ẹ̀yẹ́ ìwò ẹ̀ní tí ẹ̀ní tẹ́ ẹ̀ní kábùkù bí Yorùbá bá ti ń ṣàdúrà yẹn ẹ gbọ́ ẹ máa ṣàdúrà Yorùbá ní ìbùkún ìjókòó ọ̀ka òun ló ń jẹ́ máa ń bọ́ká òun ló dífá fún eléré adífá fún sọ̀rọ̀sọ̀rọ̀ adífá fún pìrìsẹ́ńtà wọn bí ẹ bá wà náà ni wọn ti pè yín ẹjọ́ o anídìí nǹkan báyìí lọ́la ẹ wá bá wa ṣeré ẹ wá ṣeré fún wa a fẹ́ ṣègbéyàwó èló ni ẹ fẹ́ gbà wọ́n sẹ́ndì owó sí yín ẹ tún débẹ̀ bẹ́túrẹ́ lómi ẹ tún bú bẹ̀rẹ̀ lómi ẹ sì wà wù èèyàn máa tẹ́ o èèyàn máa kàbùkù o ìyá máa sá lọ lọ́gbà míì bí ẹwà ṣe ń sá lọ lára obìnrin bí ẹwà ṣe ń sá lọ lára ọkùnrin nígbà tó bá dọjọ́ ogbó ó bá wo fọ́tò bá ní sẹ́mi náà rèé ọlọ́run ọba o ẹ gbọ́ ẹja máa ṣe díẹ̀díẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ torí wípé béèyàn ó bá tẹ́ tí ó sì kàbùkù òun náà ni ọ̀gá tí ó fẹ́ kí ọmọ tí ń tẹ̀lé ọmọọṣẹ́ rẹ̀ kó gòkè béèyàn ó bá tẹ́ òun náà lọ́mọṣẹ́ tí ó fẹ́ kí ọ̀gá tòun náà kó ní lọ síwájú ṣùgbọ́n tí kan bá ti wà ń bẹ̀ tí ò sí wàhálà tẹ́ǹjọ́ fẹ́ràn ara yín gbogbo ètò ń lọ bó ti yẹ kó lọ kò sí wàhálà o ẹnìkankan ò ní ṣubú nínú gbogbo wa ẹ gbọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ẹ já máa fi sùúrù sí o ká sì máa fi yanjú rẹ̀ pẹ̀lú ọpọlọ Yorùbá ló lọ́gbọ́n Yorùbá ló nímọ̀ Ọlọ́run fún wa lóye nítorí wípé Ọlọ́run jogún ọpọlọ fún gbogbo wa ni mò ń rọ̀ yín lónìí ẹ jẹ́ ká fi ìwà rere ká fi lólé ayé èyí á máa tẹ́ o èyí á sì máa kàbùkù nígbà tí Yorùbá ti mọ̀ wá wù ọ̀rọ̀ nìyẹn ẹ mú kẹ́ ẹ tẹ́tí sí kẹ́ ẹ sì gbọ́ ẹjọ́ ẹ̀ ní ènìyàn mi máa ń sọ fún mi pé èèyàn máa ń rìn èèyàn sì máa ń rìn dáadáa bí a bá sì ń rìn dé òun náà là á sọ mọ́ à ń gbìyànjú náà ni o kọ́lọ́n kó dé ládé gbogbo sẹ́tà bá ń ṣe ọlọ́run ọba ò bá a fàlùbáríkà sí ṣe rí iléeṣẹ́ kan bẹ adékànbí Autos ni kò sí nǹkan tí wọ́n ń ṣe ju pé wọ́n ń ta mọ́tò lọ àjànàkú kọjá mo rí nǹkan fèrè tá a bá rírin ẹ jẹ́ ká gbà fèrè la rí oríṣiríṣi mọ́tò tẹ́ ẹ bá fẹ́ rà ẹ kàn sí wọn ní iléeṣẹ́ wọn ilé sikh bus stop náà lọ́dọ̀ wọn adékànbí Autos kìlómítà 19 agége motor road ilé sikh bus stop ìlú èkó ń bí Lagos òun náà ni wọ́n kalẹ̀ sí kò sí irú mọ́tò tẹ́ ẹ fẹ́ rà ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037373538 lẹ́ẹ̀kan sí 08037373538 tàbí 07055018680 lágbára lọ́wọ́ ọlọ́run wọ́n dá ẹ lóhùn lọ́gán bí ògo ti ń jẹ́ ti ọlọ́run àwọn òkè tàtàkùtà mọ́tò gidi ni wọ́n ń tà ohun tẹ́ ẹ bá sì fẹ́ rà
tẹ́ ẹ bá ti pè wọ́n iléeṣẹ́ wọn láti dárúkọ fún yín yẹn. Bákan náà tẹ́ bá ní ṣíṣe ẹ pé bàbá ọ̀rọ̀ àgbà Adémọ́lá ọmọ Bánkọ́lé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08060974167 08060974167. ilé yín ò ní dàrú o pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.